Ẹ̀yin èèyàn léèwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tèmi tá a gbọ́ òní lórí àǹtí wa Canada. Wọ́n ní àwọn àti àǹtí wa wọ́n náà fa wàhálà ní palace o nítorí kábíyèsí wọ́n ránṣẹ́ pé àǹtí wa wọ́n ní bí àǹtí wa Canada ṣe dé wọ́n ní wọ́n láwọn fẹ́ bá kábíyèsí sọ̀rọ̀ wípé kí àǹtí wa kó kúrò ní ibẹ̀. Wọ́n ní bí àǹtí wa ṣe bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú àǹtí wa Canada nìyẹn o, tí àǹtí wa yọ bàtà tí wọ́n fẹ́ fi gbá àǹtí wa Canada wípé ṣé wọ́n rí pé Canada làwọn wà ní, wípé ṣé wọn ò mọ̀ wípé Nàìjíríà làwọn wà yìí, wípé nǹkan tí wọ́n ń ṣe ní Canada kò dé Nàìjíríà o. Ẹ̀yin èèyàn lé èyí náà ṣàtìmọ̀ pé gbogbo àwọn olórí yìí wọ́n ti kúnnú pálásì bàbá Erin ńlá. Nǹkan tí ò tiẹ̀ wá yé mi, kí wàá ní àǹtí wa Canada wá jókòó sí Nàìjíríà fún? Ṣé bọ́ ní ambassador ni wọ́n ni? At least wọ́n bá ń ṣe ambassador yẹ kán ti padà náà. Wọ́n ní látìgbà tán ti parí birthday wọn àti birthday kábíyèsí wọn lọ, wọ́n náà wà nínú pálásì ń bẹ̀ ni. Oríṣiríṣi là ń rí nínú pálásì bàbá Erin ńlá. Ẹ dẹ̀ mọ̀ pé àǹtí wa tiẹ̀ ó láì kó máa ṣe kùrùkẹrẹ mọ́ kábíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tá a tiẹ̀ tún gbọ́ wọ́n tó ní event kan tó ń bọ̀. Wọ́n lò ní ó tún hand over event yẹn wípé òun ló ń ṣe gbogbo preparation. Ìyẹn èèyàn lé àfi kí Ọlọ́run kí ó ṣàánú bàbá Erin ńlá o lórí àwọn olórí tí wọ́n fa wàhálà nínú pálásì wọn yìí. Wọ́n ní ìjà yẹn pọ̀ débi pé kò sí nǹkan tí wọ́n sọ tán síra wọn allegedly. Ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ wípé ọba ba lórí ohun gbogbo ni. Kí kábíyèsí bá láwọn fẹ́ fẹ́yàwó 20, pálásì wọn tóbi dáadáa, pálásì wọn gba gbogbo àwọn olórí. Ṣùgbọ́n báwo ni kábíyèsí ṣe fẹ́ ṣe tó jẹ́ pé wọ́n ní jà? Kò sí bí wọ́n ṣe fẹ́ ṣe. Kò sí nǹkan tí bàbá Erin ńlá lè ṣe. Kò sí kán má tẹra wọn mọ́lẹ̀, kò sí kán má jà. So allegedly bá ṣe gbọ́ nìyẹn o, tán náà fa wàhálà. Wọ́n ní ìkéde ń ṣe èní ni àǹtí wa Canada ti máa ń ṣe àwọn ìwà yẹn sí gbogbo àwọn olórí. Wọ́n ní there was a day gan tó fẹ́ ṣe sí àǹtí wa Fashion. Wọ́n ní àǹtí wa Fashion yarí fún yín pé láyéláyé kó má bóun try irú nǹkan báyẹn mọ́. Báwo ló ṣe máa ní kóun kúrò ipò òun fẹ́ bá kábíyèsí sọ̀rọ̀? Ṣé kìí ṣe pé ibẹ̀ ló ti bá òun ni? Oríṣiríṣi là ń rí ní pálásì bàbá Erin ńlá. Nǹkan tí Queen Naomi fi ní àwọn ò lè dúró sínú pálásì yẹn nìyẹn, nítorí gbogbo nǹkan tí à ń gbọ́ àti gbogbo nǹkan tá à ń rí. Ẹ mọ̀ pé nísìn kábíyèsí wọ́n ti sọ fún Queen Naomi pé àwọn nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ àwọn ò lè ṣe gbogbo ẹ̀. Wípé nítorí pé ọba làwọn, nǹkan táwọn bá ti sọ àwọn ò lè kó jẹ. Bóyá nǹkan tó sì fi mú kí àǹtí wa Canada ṣe wà nínú pálásì nìyẹn. Nítorí a gbọ́ wípé wọ́n ti lọ sí ilé wọn àti ọ̀dọ̀ àwọn ẹbí wọn. Wọ́n ti lọ ránṣẹ́ nípa bí wọ́n ṣe dáná wọn. Nǹkan tá a gbọ́ allegedly nìyẹn. Ṣùgbọ́n àwọn ìyàwó kábíyèsí tó wà nínú palace wọn find it very easy pẹ̀lú gbogbo àwọn olórí yìí tí kábíyèsí tó fẹ́ fẹ́ yìí. Wọ́n ní inú ò dùn rárá láti gba ìyàwó. Wọ́n lára ń kan gbogbo wọn ni. Ṣùgbọ́n kí lẹ fẹ́ ṣe? Kábíyèsí lẹ fẹ́. Bàbá Erin ńlá láṣẹ láti fẹ́ iye ìyàwó tó bá wù wọ́n sínú pálásì wọn. Nítorí pé ìgbà tẹ́yìn náà wá, wọ́n ní ìyàwó. Ẹ̀bọ̀ ẹ̀kíà ẹlẹ́fẹ́ dolórí tipátipá. So nǹkan tí bàbá wa dẹ̀ ń ṣe yìí, wọ́n ní orí ìtẹ́ Ọọ̀ni of Ifẹ̀ wọ́n ló tóbi dáadáa. Wọ́n ní kì í ṣe oníyàwó kan ní ìtẹ́ àwọn, wípé ọmọ á pọ̀ ìyàwó á pọ̀ nínú pálásì àwọn.
So ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o tán ní àǹtí wa àti àǹtí wa Canada wọ́n ní wọ́n fa ìjà yẹn kì í ṣe kékeré. Pàǹtí wa ní láyéláyé àwọn ò lè kó nu chamber kábíyèsí nítorí pé àwọn làwọn kọ́kọ́ débẹ̀. Ipe kí ló ń ṣe àǹtí wa Canada tó máa ń feel pé òun kàn lè máa sọ̀rọ̀ sí àwọn èèyàn anyhow. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn tá a ní ká wá torchlight fún yín. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa ò ní ilé lóko àti lẹ́yìn odi. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni, happy birthday to you, long life and prosperity. Ẹ̀mí ẹ̀yin á ṣe púpọ̀ ọdún láyé o. Orúkọ mi ni Máṣọlá. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lórí ìkànnì yìí, ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. Ọlọ́run á ran gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́. Happy new week to you all. Ọ̀sẹ̀ yìí á sọ̀yìn sówó, á sọ̀yìn sọ́mọ, á sọ̀yìn sálàáfíà o. Mo kí gbogbo ẹ̀yin ó subscribers ẹ ṣé o. Ẹ̀yin new subscribers tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ wa. A dúpẹ́ lọ́wọ́ yín o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.